nítorí ọ̀rọ̀ Suebebe tó ṣaláìsí àwọn mùsùlùmí kan tún ti fẹ́ gbé ogun dìde sí Àgbàlá Gabriel o. Àwọn mùsùlùmí kan, àwọn àfáà kan, wọ́n tún ti kóra wọn jọ pọ̀, wọ́n fẹ́ gbé ogun dìde sí Àgbàlá Gabriel. Mo wo fídíò àfáà yìí fúnra mi níbi tó ti ń sọ wípé Àgbàlá Gabriel ló dá ẹ̀mí Suebebe légbodò kó ba lè jogún ilé tó kọ́ fún un. Eléyìí ò kìí ṣe pé bí a mo fẹ́ bá àwọn mùsùlùmí lórúkọ jẹ́ o. Fídíò yẹn wà lórí backup page mi, Adomade backup, kẹ́ lọ wò ń bẹ̀. Kẹ́ má bàa sọ pé bí a mo hun ọ̀rọ̀ pọ̀ ni. Ó dẹ̀ wà lórí YouTube channel mi, Adomade TV. Ó wà ń bẹ̀. Kẹ́ má sọ pé bí a mo fẹ́ bá àwọn mùsùlùmí lórúkọ jẹ́. Ṣùgbọ́n ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé kí ni Àgbàlá Gabriel fi ṣe àwọn mùsùlùmí? Látijọ́ tí Àgbàlá Gabriel ti ń ṣe nǹkan tó ń ṣe, èmi ò rí káwọn oníṣẹ̀ṣe jáde kí wọ́n takò rí tàbí kí wọ́n sọ nǹkan burúkú pẹ̀. Èmi ò rí káwọn kìrìsìtẹ́nì takò rí kí wọ́n sọ nǹkan burúkú pẹ̀. Èmi ò rí káwọn ẹ̀kánkà takò rí kí wọ́n sọ nǹkan burúkú pẹ̀. Èmi ò rí káwọn Hindu takò rí kí wọ́n sọ nǹkan burúkú pẹ̀. Èmi ò rí kí àwọn ẹlẹ́sìn míì takò rí ju àwọn mùsùlùmí lọ. Àwọn ló ń jáde tí wọ́n ní fẹ́ gba ọmọ àwọn, ẹ mọ ìgbà kan tó kọ́kọ́ gbógun ti pé ẹ ń gba àwọn ọmọ àwọn, pé ẹ ń fi kó àwọn ọmọ àwọn wá sínú ṣọ́ọ̀ṣì ẹ ni, ó fi ń dè lọ́kàn àwọn ọmọ àwọn ni, wọ́n tún fẹ́ wù mí jáde. A sì ń fa ti Muyideen lọ́wọ́, àwọn mùsùlùmí kan náà ni wọ́n lo Muyideen against Àgbàlá Gabriel. Wọ́n tún ti fẹ́ máa lo àwọn fámìlì bàbá Suebebe against Àgbàlá Gabriel báyìí. Àfáà yìí ń sọ wípé torí ilé tí Àgbàlá Gabriel kọ́ fún Suebebe ló ṣe dé ẹ̀mí légbodò kó bá lè jogún ilé yẹn. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Mo mọ̀ pé àwọn àti máa rí àwọn fámìlì Suebebe náà táwọn náà ti máa apágántá ń sìn báyìí. Suebebe tó yẹ pé fámìlì ẹ̀ gbàgbé ẹ̀, wọ́n fi sílẹ̀ sójú kan nígbà tó ń ṣe àárẹ̀ tí kò sẹ́ni tó rántí ẹ̀, ọmọ kọ, ìyàwó kọ, ẹbí kọ. Ẹnìkan dẹ̀ rí, ó lọ gbé wá sílẹ̀, ó wẹ̀, ó fún lóúnjẹ, ó gbé lọ ilé ìwòsàn. Ó wá sọ fún àwọn aláàánú pé ẹ jẹ́ ká ràn án lọ́wọ́, ká kọ́lé fún un. Ẹ̀yin kan ẹ wá ṣẹ̀wẹ́ máa drag Àgbàlá Gabriel. Nígbà tí Suebebe wà lójú kan, táàrẹ́ ni tó dá sí, kí ló dé tẹ̀yìn àfáà yìí tẹ́ ẹ̀ lọ ràn án lọ́wọ́ ń gbà yẹn? Kí ló dé táwọn fámìlì Suebebe lọ ràn án lọ́wọ́ ń gbà yẹn? Mo sàmọ̀ pé kì í ṣe ijọ́ tí Suebebe dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel ni wọ́n kọ́lé fún. Kó ní wọ́n kọ́lé fún, ibì kan ló ń gbé, Àgbàlá Gabriel ló mọ bó ṣe arrange ibẹ̀ yẹn. Oúnjẹ kan ló ń jẹ, Àgbàlá Gabriel ló mọ bó ṣe arrange. Oògùn kan ló ń lò, Àgbàlá Gabriel ló mọ bó ṣe arrange káwọn èèyàn tó ṣẹ̀dáwó fún. Kí ló dé táwọn èèyàn fẹ́ fi oore sọ arákùnrin yìí ṣe náà? Ẹ sáà fẹ́ make sure pé ẹ fẹ́ já ọlọ́tẹ̀ ìkulẹ̀, ẹ dẹ̀ mọ̀ pé igi tọ́lọ̀ ń gbìn sípa odò ni kò lè ráwọn omi. Ẹ ti gbàgbé pé àwọn kan ṣì wà yálà nínú ẹ̀sìn mùsùlùmí tàbí oníṣẹ̀ṣe gan tó mọ̀ ń fẹ́ lu Àgbàlá Gabriel fún. Báwo lẹ ṣe fẹ́ kí ìgbẹ́kẹ̀lé àwọn èèyàn rí? Àwọn kan ṣì wà ń sìn tó yẹ pé wọ́n sì ń tiraka láti wọ́dí ọ̀dọ̀ Àgbàlá Gabriel kọ́lọ̀ ń lè lò fún àwọn. Nígbà tí ẹ bá wá rò pé kẹ́ jákulẹ̀ tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé mo dẹ̀ mọ̀ wípé ìrọ̀lẹ́ ń pa, báwo ni ó ṣe fẹ́ ráyè gbọ́ tàwọn ènìyàn? Tara yín lẹ̀ ń rò sí ẹ̀rọ táwọn tọ́lọ́run fẹ́ lò ó fún. Mo wá rí wípé ọ̀rọ̀ tó ń lọ yìí ó dàbẹ̀ ni pé owú jíjẹ ni àwọn mùsùlùmí kan, kì í ṣe gbogbo mùsùlùmí o, wọ́n mọ̀ ń ṣe nǹkan tí wọ́n ń ṣe. Ẹ ti fẹ́ wú ti Suebebe jáde ń sìn, ẹ wá ń béèrè lọ́wọ́ Àgbàlá Gabriel pé irú ikú wo ló pa Suebebe? Irú ọ̀rọ̀ wo nìyẹn? Oníṣẹ̀ṣe ò kọ́ ló jáde wá sọ o, kì í ṣe Christian ló jáde wá sọ, àáfàá mi ló tún jáde wá sọ, kì í tún ṣe ordinary person o, àáfàá tó dẹ̀ sọ pé àáfàá lòun, mùsùlùmí lòun ló jáde wá sọ ọ̀rọ̀ yìí. Tó bá wá yá ń sìn táwọn Christian kan máa wá jáde tí wọ́n ń sọ̀rọ̀ kùgbákùgbé sí àwọn mùsùlùmí kan, àwa mùsùlùmí kan wá máa bínú pé àwọn Christian ń sọ̀rọ̀ tí ò dá sáwọn. Wọ́n ní mọ̀ pé àwọn kan ló kó èrìgì bóbì lára. Torí kíní tí ń di gbọmọgbọmọ yìí ti ń pọ̀ jù, ó ti ń di lemọ́lemọ́. Ẹ̀sìn pọ̀ lórílẹ̀‐èdè wa, yàtọ̀ fún Christianity, Islamic àti traditional, àwọn ẹ̀sìn sì pọ̀ táwọn tó yẹ pé ó kàn jẹ́ pé àwọn òbórí jáde ni tí wà láwọn òde pọ̀ bí ilé. Sáwà nìkan ni, sáwà mùsùlùmí nìkan ni, sáwà mùsùlùmí nìkan la wà lórílẹ̀‐èdè ni, sáwà mùsùlùmí nìkan la wà lórílẹ̀ ayé ni, tó jẹ́ pé
a kì í wo àtúbọ̀tán nǹkan ká tó wùwà. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ má jà máa ro tara wa nìkan. Arákùnrin Agbala Gabriel yìí kì í ṣe Kristẹni nìkan lọ́lọ́run ń lò fún. Kì í dẹ̀ ṣe Mùsùlùmí nìkan kì í ṣe mí ìdẹ̀rí kó sọ kó dé ọ̀dọ̀ ẹ̀rí kó sọ pé torí pé ó jẹ́ Mùsùlùmí padà sílẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀. Nǹkan tí mo fẹ́ràn ẹ̀ sí nìyẹn. Kò ní sọ wípé torí pé ó jẹ́ Mùsùlùmí padà sílẹ̀. Kò ní sọ wípé torí pé ó jóníṣẹ̀ṣe padà sílẹ̀. Kódà kó jẹ́ Christian kò ní sọ pé torí pé kó má tún wá ṣe Pentecostal kó jẹ́ kérúbù gan ọ̀sẹ̀ kò ní sọ pé torí pé ó jẹ́ kérúbù tàbí ṣẹ̀lẹ̀ padà sílẹ̀. So why tí àwa fi ń gbèrò àti gbé ṣubú? Why tí à ń gbèrò àti gbé ṣubú? Ṣùgbọ́n nǹkan tí mo sì sọ ni pé why tó jẹ́ pé ọ̀dọ̀ àwọn Mùsùlùmí kan ní kíní ìsìn wá tó wà látọ̀dọ̀ Kristẹni tó wà látọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣe ó sì jẹ́ ọ̀dọ̀ àwọn Mùsùlùmí kan. Ẹ máa gbọ́ àwọn Mùsùlùmí kan mi sọ pé gbogbo Mùsùlùmí o torí mo rí àwọn bàbá dáadáa kan dáàdì mi kan tí wọ́n máa ń lo kíní mi mọ orúkọ wọ́n tiẹ̀ máa ń sọ̀rọ̀ dáadáa nípa Agbala Gabriel táwọn kan máa ń bá àwọn Mùsùlùmí kan wípé kí ni arákùnrin fi ṣe yín. Bàbá mi Akígba Gold náà àwọn náà máa ń sọ̀rọ̀ dáadáa pé kí ni arákùnrin yìí fi ṣe yín. So mi mọ reason tá a fi ń wò wípé kó ṣubú kí la fẹ́ gbà ń bẹ̀. Kí ni a fẹ́ gbà ń bẹ̀? Tá a bá nílò ìrànlọ́wọ́ ẹ̀ tó yẹ pé ẹ nílò ìrànlọ́wọ́ ẹ̀ ni ẹ lọ sọ́dọ̀ ẹ̀. Tó bá jẹ́ pé adẹ̀rí ẹbí yín tàbí ẹnikẹ́ni nínú yín tó ẹnikẹ́ni nínú àwọn tó súnmọ́ yín tó nílò ìrànlọ́wọ́ ẹ̀ ẹ lọ sọ́dọ̀ ẹ̀. Tẹ́ ẹ bá dẹ̀ mọ̀ bí ẹ ṣe lè dọ́dọ̀ ẹ sọ fún àwa ká bá yín sọ fún. Èmi ò kì í ṣe pé bá pé èmi ń tọrọ owó lọ́wọ́ ẹ̀ omi ìsìlára àwọn tó ń tọrọ owó lọ́wọ́ Agbala Gabriel o àfi tèmi gan máa tún máa contribute. So ṣùgbọ́n tó bá dẹ̀ yẹ pé because ní ìmọ̀ reason tẹ́ fi ń gbèrò pé kó ṣubú ẹja ṣọ́ra. Àfáà kan náà lẹ́yìn tí mú ìdí lẹ́yìn tẹ́ ń lò against Agbala Gabriel. Nǹkan tí Agbala Gabriel lò ṣe tí mú ìdí ló ń ṣe tẹ́yìn àfáà yẹn tẹ̀ jáde pé ẹ̀yìn lè wà ń bẹ̀. Tí bí mo wo fídíò Ajígini ní àná tó ní òun lòun sọ wípé kí wọ́n ta ilé tí wọ́n kọ́ fún Muyideen kan kówó ẹ̀ fún. Mo wá ti ń wò pé báwo ni èèyàn tó bá ní làákàyè ṣe lè sọ̀rọ̀ bẹ́ẹ̀. Èèyàn ti jẹ́ landlord tẹ́lẹ̀ ó ní nǹkan tó ọ̀fẹ́ sọ ni pé kí wọ́n ta ilé tí wọ́n kọ́ fún torí pé tòsí church ni wọ́n kọ́lé yẹn sí Muyideen dẹ̀ ti di Mùsùlùmí rẹ̀ kan ta ilé yẹn kan kówó ẹ̀ fún. And I was even expecting him kó sọ wípé tí wọ́n bá ta ilé yẹn o a ní oye táwa fẹ́ fi kún ká fi kọ́ ilé fún àwa fẹ́ fira ilé fún kò sọ yẹn ó ní kí wọ́n kó yẹn fún. So ìbá náwó yẹn náà kùnà ìbá padà jẹni tó rẹ́ǹtì ilé kò sí lè tó kàn yín ronú kẹ́ tó máa wùwà. Agbala Gabriel ò ní ṣubú o ẹnikẹ́ni tó bá ń gbèrò àti gbé ṣubú ẹni yẹn ló máa ṣubú. Torí Bíbélì sọ pé bí ẹnikẹ́ni bá ní ká lọ sínú ìgbèkùn ó ní ìgbèkùn ni yóò lọ bí ẹnikẹ́ni bá ní ká fi dà pa ni ó ní dàlà ó fi pa. Bíbélì dẹ̀ sọ pé ó ní kò sí àlàáfíà fún ènìyàn búburú. Ó ní a má sì fọwọ́ kẹ́ni àmì rúmi bẹ́ẹ̀ ni a má sì ṣe wòlíì mi ní ibi. Bá mi share fídíò yìí.